Mo tún kí n káàbọ̀ sí orí ètò Kára Olè. Orúkọ mi ni Ṣàfẹ́ Agbọ́ládé. Mo lérò pé gbogbo ìtẹ́ pé à ń ṣe ní àtijọ́ yìí, mo lérò pé ẹ̀ ń ṣe dáadáa. Mo dẹ̀ mọ̀ dájú pé tẹ́ bá ń ṣe dáadáa, ara yín á ti jí pépé. Gbogbo ìtẹ́ pé a ti ṣe látijọ́ yìí, ẹ jẹ́ ká pè ní abala kìíní. Ìyẹn ni fún láti gbáradì. Torí tẹ́ bá fi ń ṣe ìyẹn ló máa jẹ́ kí ara yín kó ṣe kíni, kó jí pépé dáadáa. Èyí tẹ́ pé a fẹ́ ṣe ń sìn, èyàn tún fẹ́ ní agbára díẹ̀ ju gbogbo èyí tẹ́ pé a ti ń ṣe látẹ̀yìnwá lọ. Gbogbo bí wá ṣe ń ṣe, ìfẹ́ kẹ́ máa tẹ̀lé mi, kẹ́ máa bá mi ká lọ. Èmi máa fẹ́ ní agbára díẹ̀, àmọ́ tẹ́ bá wo bí mo ṣe ń ṣe, ẹ̀yin náà máa rí pé kò lè lọ títí bẹ́ẹ̀. So kí a tó bẹ̀rẹ̀, a máa ní láti gbáradì gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Ìyẹn ló máa jẹ́ kí ara wa kí ó ready fún gbogbo àwọn exercise lóríṣiríṣi èyí tí a bá máa ṣe. A kò lè dédé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ká tó ṣe anything. A máa kọ́ make sure pé a gbáradì dáadáa, ká jẹ́ kí ara wa kó ṣe kíni, kó warm up láti gbáradì fún exercise tí a máa ṣe. So èyí tí a máa kọ́ ṣe láti gbáradì, a máa kọ́ mú ọwọ́ wa, a máa yí lọ síwájú báyìí. Tí a bá ti ṣe ìyẹn fún bí ìgbà díẹ̀, a tún ṣe lọ sí ọwọ́ ẹ̀yìn. Tí a ti ṣe ìyẹn náà, a máa mú ọwọ́ wa lọ sí ẹ̀gbẹ́ ọ̀tún àti tòsì, ọwọ́ òsì. Eléyìí á jẹ́ kí ara wa kó jí pépé láti lè bẹ̀rẹ̀ exercise oríṣiríṣi èyí tí a máa ṣe lénìí. Lẹ́yìn ìgbà tí a bá ṣe eléyìí tán, a máa bẹ̀rẹ̀ sí fọwọ́ kan ẹsẹ̀ wa láti dúró. A máa fọwọ́ kan ẹsẹ̀ wa. Gbogbo eléyìí tí à ń ṣe yìí láti fi gbáradì ni. Nítorí pé tá bá gbáradì, ó léwu ká má bá ṣe bá ṣe ń ṣe exercise wa lọ. Lẹ́yìn tí a bá ṣe yẹn tán, a tún ṣe eléyìí. A máa fọwọ́ kan ẹsẹ̀ wa ní gbogbo ẹ̀gbẹ́ bíbáyìí. Lẹ́yìn ìgbà tí a bá parí eléyìí tán, èyí tó kẹ́yìn òun ni àwọn ẹ̀kẹ̀ṣẹ̀, àwọn tó kàn ẹ̀ṣẹ̀ máa ń sábà ṣe kí wọ́n tó wọ orí pápá. Àmọ́ lénìí, a kàn ẹ̀ṣẹ̀, exercise la wá ṣe. Bẹ́ẹ̀ni, tí wọ́n ti ṣe eléyìí tán, a máa ṣe wá bẹ̀rẹ̀ exercise wa ni. So exercise tí a máa ṣe lénìí, ó pín sí abala méjì. A máa ṣe abala alákọ̀ọ́kọ́, a máa ṣe yẹn ní ọ̀nà mẹ́ta. A máa ṣe abala ẹlẹ́ẹ̀kejì, a máa ṣe yẹn náà ní ọ̀nà mẹ́ta. Fún abala alákọ̀ọ́kọ́, a máa ṣe exercise tí wọ́n ń pè ní jumping jack, wall sit àti elbow plank. Jumping jack yìí a ti ṣe yẹn rí, so màá tún fi hàn yín again. Jumping jack kẹ́kẹ́ tó bẹ̀rẹ̀, ọwọ́ yín á wà níbi ẹsẹ̀ yín báyìí. A máa lọ sókè pẹ̀lú ọwọ́. Ẹ̀dẹ̀ tún máa la ẹsẹ̀ yín náà. Fún àǹfààní àwọn tí wọ́n lè ṣe léyìí, wọ́n lè máa ṣe léyìí. So èyíkéyìí tẹ́ bá fẹ́ ṣe, mú kan nú ẹ̀. Jumping jack. Wall sit ìyẹn a máa lọ sí ara ògiri. A máa fẹ̀yìn tì ara ògiri. A máa dúró síbẹ̀ fún ìgbà díẹ̀. Ẹ jẹ́ kí n fi ìyẹn náà hàn yín. Nítorí pé tá bá fi lè bẹ̀rẹ̀ exercise yìí, a ní dúró. A máa ṣe, a sinmi, a tútù ṣe again lọ́nà mẹ́ta tí a fẹ́ parí abala kìíní tán. Wall sit yìí, a máa ní láti lọ sí ara ògiri. A máa fẹ̀yìn tì, a máa ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ jókòó, a máa fẹ̀yìn tì ara ògiri. Bá ṣe máa ṣe wall sit yẹn léléyìí, a máa fẹ̀yìn tì ara ògiri. A máa dúró sí ìbàyìí fún ìgbà díẹ̀. Èyí tí ó wá kẹ́yìn ìyẹn ni elbow plank. Elbow plank yìí, a máa ní láti dúró báyìí
ọwọ́ wa á wà ní orí ẹní wa, a máa ti ẹsẹ̀ sẹ́yìn bá ṣe máa dúró lélẹ́yìí. Eléyìí ìyẹn ṣiṣẹ́ fún ikùn wa. So gẹ́gẹ́ bí exercise bó ṣe wà fún sìn, ọ̀nà mẹ́ta ló pín sí. Gẹ́gẹ́ bí mo ti sọ, a máa ṣe alákọ̀ọ́kọ́ ìyẹn fún 20 seconds, ẹlẹ́ẹ̀kejì 20 seconds, ẹlẹ́ẹ̀kẹta 20 seconds, àwa sinmi 30 seconds, a tún wá ṣe lẹ́lẹ́kejì, a ṣe lẹ́lẹ́kẹta. Bá ṣe máa ṣe abala kìíní nìyẹn títí tá máa fi bọ́ sí abala kejì. Fún exercise kìíní èyí tó jẹ́ jumping jacks, gẹ́gẹ́ bí mo ṣe sọ 20 seconds la máa fi ṣe. Fún àǹfààní àwọn tí wọ́n bá lè fò báyìí, wọ́n lè máa ṣe báyìí. Díẹ̀díẹ̀ náà ni tí táwọn náà máa fi bọn ọwọ́ àwọn tí wọ́n ṣe. A wá bọ́ sí ara ògiri fún ìkejì. Ẹ ní láti fi ẹ̀yìn tì ara ògiri, ẹ wá na ọwọ́ yín jáde. Fún ẹlẹ́ẹ̀kẹta, a máa ní láti bọ́ sí mú ẹní wa sílẹ̀. Eléyìí là ń pè ní elbow plank. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní a máa ṣe eléyìí fún 20 seconds. Lẹ́yìn 20 seconds yìí, a máa sinmi fún 30 seconds. A tún ṣe again. Ìyẹn a ti ṣe alákọ̀ọ́kọ́, a tún ṣe ẹlẹ́ẹ̀kejì, a máa ṣe ní ẹ̀ẹ̀mẹ́ta. Bá ṣe ń sinmi kò ń ṣe pé ṣe lẹ máa kọ̀ déédé dúró. Ẹ ní láti máa jupá kẹ́ máa jùsẹ̀. Nítorí pé tẹ́ bá déédé dúró sí ojú kan tẹ́ ṣe nǹkankan, a máa rẹ̀ yín. Tẹ́ fi ń gbáradì fún ìkejì, ẹ máa jupá, ẹ máa jùsẹ̀. Àní pẹ́ bẹ̀rẹ̀ mọ́. Kẹ́ mo sọ, tẹ́ bá ṣe ṣe exercise alákọ̀ọ́kọ́, ẹ sinmi fún 30 seconds, ẹ tún ṣe lẹ́lẹ́kejì, ẹ sinmi fún 30 seconds, ẹ ṣe lẹ́lẹ́kẹta. A fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́kejì nísìn jumping jack 20 seconds. A máa ṣe wall sit, ìyẹn náà 20 seconds. Ẹ ní láti fi ẹ̀yìn tì ara ògiri. Eléyìí a fẹ́ jẹ́ kẹ́sẹ̀ máa ro yín díẹ̀, àmọ́ ẹ máa ní láti ránjú. Lẹ́yìn eléyìí, ìkẹta, elbow plank. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. A tún sinmi 30 seconds. Lẹ́yìn yẹn, a tún wá ṣe ẹlẹ́ẹ̀kẹta. Ìyẹn ni òpin abala kìíní kí a tó bọ́ sí
abala kejì. Kẹ́gbọ́n yìí sọ̀rọ̀ bá ṣe ń sinmi, kẹ́ máa jupá, kẹ́ máa jí sẹ́yìn, kẹ́ máa mí sínú, kẹ́ máa mí síta. Bẹ́ẹ̀ ni. A fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nísìnyí. Wall City ló kú báyìí. Ẹ ní láti ránjú. Tẹ́ bá ránjú díẹ̀díẹ̀ ni títí tó máa fi bẹ̀rẹ̀ sí ní mọ́ yín lára. Ìkẹta, elbow plank. Ṣẹ́yìn náà ti rí pé láì gbára wa ní àkókò púpọ̀ jù àti parí abala kìíní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, exercise alákọ̀ọ́kọ́ ìyẹn jumping jack, exercise ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni wall sit, òun ni tí a lọ ń fi ẹ̀yìn ti ara ògiri. Exercise ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni elbow plank, èyí tó ń ṣiṣẹ́ fún inú wa. A ṣe fún 20 seconds, 20 seconds, 20 seconds. Tí a bá ti ṣe ìyẹn fún alákọ̀ọ́kọ́, a sinmi 30 seconds. Tí a bá sinmi 30 seconds, a tún ṣe ẹlẹ́ẹ̀kejì again 20, 20, 20. A tún sinmi 30 seconds. Ìyẹn ẹlẹ́ẹ̀kejì. A tún ṣe lẹ́ẹ̀kẹta. Bí ẹ bá ṣe wá ní agbára sí, ẹlòmíì lè sọ pé mo lè ṣe lẹ́ẹ̀mẹrin. Bẹ́ẹ̀ ni. Tí a bá lè ṣe lẹ́ẹ̀mẹrin, ìyẹn náà tún dáa. A tún jẹ́ kí ara yín kó tún ṣe kí ni, kó jí pépé dáadáa, kí exercise yìí á tún wá bá lè ṣe iṣẹ́ tẹ́ kó ṣe ní ara wa dáadáa. Bí mo ṣe ń sọ ní gbogbo ìgbà, ẹlòmíì máa rò pé exercise yìí nìkan tó bá ti ṣe exercise ó ti tán, kò sí kankan mọ́. Oríṣiríṣi nǹkan lẹ máa ní láti máa wò mọ́ exercise tẹ́ pé à ń ṣe yìí. Tẹ́ bá ń ṣe exercise, ẹ ní láti máa mọ owó oúnjẹ tẹ́ máa jẹ àti àkókò tí ẹ máa jẹ. Kò ṣe pé a sọ pé kẹ́ má jẹun. A ní láti jẹun. Tá bá jẹun, báwo la ṣe máa ṣe gbogbo àwọn nǹkan ẹ̀pà ń ṣe yìí? Àmọ́ kí gbogbo ẹ̀ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Nítorí pé gbogbo nǹkan jẹ́ pé à ń ṣe yìí, tí a bá ṣe dáadáa kò ní jáde. Tí a bá kàn ń jẹ gbogbo nǹkan tẹ́ pé ó wù wá, tá bá dẹ̀ tún wá ń ṣe eléyìí, bẹ́ẹ̀ ló máa sọ pé mo rí yàtọ̀, mo rí nǹkan kan, oúnjẹ tẹ́pà ń jẹ òun ló ń fà. Á dà ní pé ṣe lèèyàn pọnmi sínú apẹ̀rẹ̀. Àmọ́ tí ẹ̀wà fẹ́ jẹ́ kí tẹ́bà fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀, oúnjẹ wa ká máa ṣe ní ìwọ̀nba díẹ̀. Kò ṣe pé ká jẹun bẹ́ẹ̀ tó fẹ́ lọ jagun. Lọ jagun, a kò fẹ́ jẹun kó fi jẹ́ pé a máa fi wà láyé, ká fi wà láyé, kébí má bàa pa wá ká má kú, òun la ṣe ń jẹun. Kò ṣe pé a fẹ́ lọ jẹun nítorí pé ayé fẹ́ parí àbí òpin ayé fẹ́ dé. Ìyẹn ò sí bẹ́ẹ̀. So abala kejì òun ni a fẹ́ mú nísìnyí. Abala kejì gẹ́gẹ́ bí a ṣe ṣe abala kìíní, bẹ́ẹ̀ náà la máa ṣe ṣe òun náà. Kí a tó bẹ̀rẹ̀ abala kejì, ẹ jẹ́ ká sinmi díẹ̀, ká mu omi, ká mí sínú, ká mí síta, ká rìn lọ rìn bọ̀, ká ara wá ṣe kí ni, ká gbáradì fún abala kejì. Ẹ ṣé.